ẹ wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí ọkàn àwọn ènìyàn kó ṣí sí òtítọ́ ọ̀rọ̀ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ títa. À ń béèrè, ǹjẹ́ tẹ́tẹ́, ǹjẹ́ Bíbélì fi ọwọ́ sí, ǹjọ́ bá Bíbélì mu, ǹjẹ́ títa tẹ́tẹ́, ǹjẹ́ kò lòdì sí Bíbélì? Ìta gbé yẹ̀wò ní láòótọ́ bí mo ṣe ti sọ fún wa níbẹ̀rẹ̀, a sọ fún wa wípé lóòótọ́ nígbà tá a bá wò ó, a lè rí ibi tí Bíbélì ti sọ wípé ìwọ kò gbọdọ̀ ta tẹ́tẹ́. Bí a ṣe lè rí níbi tí Bíbélì ti sọ wípé ìwọ kò gbọdọ̀ jíwèé wò, pé àwọn tó máa ń jíwèé wò, bá a ṣe lè rí níbi tí Bíbélì ti sọ àwọn nǹkan kan pé ò gbọdọ̀ wo àwòrán obìnrin oníhòòhò àbọ́kùnrin oníhòòhò. A rí kí Bíbélì sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n a rí àwọn ìlànà ẹsẹ̀ Bíbélì tó kọ́ wa lòdì sí àwọn ìwà burúkú yìí. A rí pé Bíbélì sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ò bá fi Ọlọ́run, tá a sì lè mọ̀ wípé ihun tó Ọlọ́run sọ yìí ó lòdì sí ihun tí à ń pè ní tẹ́tẹ́ àbí àwọn ìwà míì tó jẹ́ pé ó lòdì sọ́rọ̀ Ọlọ́run. A bẹ̀rẹ̀ pẹ̀lú físọ fún wa wípé tá a bá wo àwọn ìlànà Bíbélì tí tẹ́tẹ́ lòdì sí, a rí ìlànà àkọ́kọ́ pé ìlànà àkọ́kọ́ tí tẹ́tẹ́ lòdì sí ni ó lòdì sí ìlànà Bíbélì tó ń sọ nípa ìtẹ́lọ́rùn. Pé kéèyàn ní ìtẹ́lọ́rùn, a sọ̀rọ̀ eléyìí lórí. Tó bá jẹ́ pé ẹ wò àbẹ́ sí bẹ́ẹ̀, ẹ lọ sórí àwọn ẹ̀rọ YouTube wa, ẹ lè rí tún wò lágbára Ọlọ́run. A sọ̀rọ̀ pé tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run tó sọ pé ká ní ìtẹ́lọ́rùn. Ẹ̀kejì tá a tún sọ̀rọ̀ lé lórí ni pé tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run tó sọ fún wa wípé kí a ṣiṣẹ́ kárakára pẹ̀lú ọwọ́ wa. Àwọn Yorùbá tiẹ̀ sọ wípé, àwa Yorùbá sọ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Pé kéèyàn fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ kó lè jèrè iṣẹ́ rẹ̀. A rí pé tẹ́tẹ́ lòdì sí. Bíbélì sì sọ wípé ìtẹ̀yàn bá fọwọ́ ara rẹ̀ ṣe, òun náà ló ń bá ní kalẹ̀. Awo gbogbo eléyìí ní ọ̀sẹ̀ tó lọ. Lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run a tún mú ìlànà mìíràn. Bó bá ṣe ṣe màá mú méjì lónìí láti wò, tí ò bá ṣe ṣe àmọ́ ẹyọ kan á tún mọ̀ tẹ̀síwájú. Ìlànà Bíbélì tí tẹ́tẹ́ tún lòdì sí. Ohun tún ni ìlànà Bíbélì tí tẹ́tẹ́ lòdì sí ni ìlànà ìdókòwò. Ìlànà ìdókòwò. Lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń sọ wípé tẹ́tẹ́ dàbí ìdókòwò ni. Pé kò sí yàtọ̀ tẹ́tẹ́ àti ìdókòwò. Pé kí ló wà ń bẹ̀? Bí ìgbà tí n bá ta tẹ́tẹ́ tí mo fowó lẹ̀ tí mo fi ta tẹ́tẹ́, bóyá mo sọ pé ẹni tí ó jẹ, ẹni tí ó jẹ ní, ẹni tí ó jẹ ní. Bí ìgbà mo dókòwò nínú nínú iṣẹ́ tí mo ta tẹ́tẹ́ lé lórí ni. Pé tẹ́tẹ́ náà lòdì sí ìlànà ìdókòwò. Wọ́n fi tẹ́tẹ́ wé bí ìgbà tí èèyàn ń fi owó dógò lẹ̀ láti lè sọ pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú yín kí n lè rere gbà. Ṣùgbọ́n tá a bá wo ihun tá à ń pè ní ìdókòwò, a rí wípé ó yàtọ̀ sí tẹ́tẹ́ títa. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí nìyí tá a fi lè mọ̀ wípé tẹ́tẹ́ ṣe ìdókòwò. Ó ní pé àwọn tó ní iléeṣẹ́ tẹ́tẹ́ wọ́n ní iléeṣẹ́ kankan tí wọ́n sọ pé àwọn fi ń ṣiṣẹ́. Mo sọ eléyìí, mo tẹnu mọ́. Ẹni tó ń ta tẹ́tẹ́, owó rẹ̀ ni wọ́n fi ń ta, owó rẹ̀ ni wọ́n fi ń gbilẹ̀ sí. Owó onírú, owó aláta, owó ẹni tó ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́, owó báńkà, owó tíjà, owó ẹni tó gbogbo ẹ̀ ni wọ́n ń kójọ làwọn fi ń di ọlọ́rọ̀, òun ni wọ́n fi ń tún pín síta. Ó fẹ́ dàbí ń ta lè pè ní àgbà lọ́wọ́ mẹ́rìí ni. Pé wọ́n gbà lọ́tún, gbà lósì, òkè ìwọ ni o gbà lè, ìwọ kò gbélé. Wọ́n ní ilé-iṣẹ́ tá a lè pè ní ilé-iṣẹ́ ìdókòwò. Nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìdókòwò, àwọn tí wọ́n ń ta ìwé ìdókòwò síta fún wa, investment or stock or shares, wọ́n máa ń sọ fún wa ní tá a fẹ́ dókòwò lé lórí. Tó bá jẹ́ báǹkì ní ilé ìfowópamọ́ ló sọ fún wa wípé ẹ wá bá wa ra shares wa kí ẹ̀yin náà lè bá wa dókòwò. Ìyí tí wọ́n sọ fún wa ní pé nígbà tẹ́ ẹ bá ra àwọn nǹkan yìí, nígbà tá a bá ń jèrè, bí báǹkì wa bá ṣe ń jèrè, bẹ́ẹ̀ náà ni a máa fún yín ní èrè tẹ́ ń jẹ. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ iléeṣẹ́ kan ni, bóyá iléeṣẹ́ epo ní iléeṣẹ́ rọ̀bì, tó bá jẹ́ iléeṣẹ́ epo mìíràn ni àbí àwọn iléeṣẹ́ mìíràn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń ta iléeṣẹ́ sìmẹ́ǹtì náà wà tí wọ́n ta shares wọn síta. Ìgbà tá a bá rà shares wọn, ní tí wọ́n sọ fún wa ní pé ẹ ti bá wa dókòwò. A wà á jọ wò ó bá a bá ṣe ń lọ sókè bẹ́ẹ̀ lówó yín tẹ́ fi dókòwò náà mọ́ lókè. Bá a bá ṣe ń lọlẹ̀ bẹ́ẹ̀ lówó tẹ́ fi dókòwò náà lọlẹ̀ o. So ìyí tó túmọ̀ sí ni pé a rí tá à ń fi owó sí, ìyí tí tẹ́tẹ́ fi yàtọ̀ sí dókòwò nu. Ìdókòwò ní í ṣe pẹ̀lú iṣẹ́ téèyàn ń ṣe. Ilé iṣẹ́ kan
so àwa tá a bá ra ìpín ìdókòwò sí ilé iṣẹ́ kan àmọ́ tí wọ́n ń ṣe ń bẹ̀. Kìí ṣe pé bóyá kàn lọ dókòwò pé mo fowó sí sport eré ìdárayá mo bá fẹ́ gbà padà àdókòwò bá tẹ́tẹ́nu lóòótọ́ ní ìdókòwò ó ṣeé ṣe kéèyàn pàdánù owó rẹ̀ tí àwọn wọn bá jèrè kó wálẹ̀, ṣùgbọ́n a ṣáà mọ̀ pé adókòwò ni, kìí ṣe pé ata tẹ́tẹ́ bí gbèyàn jù sórí omi, a mọ̀ wípé a mọ̀ fara wa jì fún ni. Mo wo ọ̀rọ̀ Ọlọ́run kan tí mo lè fi wé tá a lè wò tó lè dàbí ìdókòwò tó lè fi ìdókòwò yé wa dáadáa. Mo wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, lóòótọ́ in tó sọ̀rọ̀ pa rẹ̀ ní ìjọba Ọlọ́run àti àwọn tálẹ́ǹtì wa, ṣùgbọ́n a lè rí ẹ̀kọ́ kọ́ nípa ìdókòwò nípa rẹ̀ bá a ṣe ń wò pé tẹ́tẹ́ lòdì sí ìlànà Bíbélì tó ń sọ̀rọ̀ pa ìdókòwò. Ẹ já sí Bíbélì wa sí ìwé Mátíù orí kẹẹ̀ẹ́dógún káàkà láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Mátíù orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹtàdínlọ́gbọ̀n. Bíbélì sọ wípé nítorí ìjọba Ọlọ́run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó fi 2 fún ẹnìkejì àti 1 fún ẹnìkẹta. Ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Nígbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì 5 lọ, ó fi tirẹ̀ ṣòwò, ṣé ti rí, ó sì jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba 2, òun pẹ̀lú sì jèrè 2 mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ, ó wá ilẹ̀, ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó pẹ́ tí olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé, ó bá wọn ṣírò. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 sì wá, ó sì mú tálẹ́ǹtì 5 mìíràn wá pẹ̀lú. Ó wí pé olúwa, ìwọ fi tálẹ́ǹtì 5 fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Olúwa rẹ̀ wí fún pé o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun pípọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 pẹ̀lú sì wá, ó wí pé olúwa, ìwọ fi tálẹ́ǹtì 2 fún mi, wò ó, mo jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún pé o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun pípọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá, ó ní olúwa, mo mọ̀ pé òǹrorò ènìyàn ni ọ́. Ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn sí. Ìwọ sì ń ṣà níbi tí ìwọ kò fọ́n ká sí. Èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wò ó, nǹkan rẹ nìyí. Olúwa rẹ̀ sì dáhùn, ó wí fún pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra, ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fúrúgbìn sí, èmi sì ń ṣà níbi tí èmi kò fọ́n ká sí. Nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń powó dà. Nígbà tí èmi bá dé, èmi ìbá sì gba nǹkan mi tí ohun ti èlé. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ láṣálẹ̀ yìí. In tí mo ń fàyọ ni níbi tá a kà láṣálẹ̀ yìí, a rí pé Bíbélì sọ̀rọ̀ nípa tálẹ́ǹtì, oní 5, oní 2 àti ẹlẹ́yọkan. A fẹ́ wo in tá a ń pè ní ìdókòwò. Nígbà tá a bá wo ọ̀rọ̀ tí Bíbélì sọ níbí, lóòótọ́ ìjọba Ọlọ́run àti tálẹ́ǹtì ló ń sọ̀rọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n mo fẹ́ fi túmọ̀ in tí ìdókòwò túmọ̀ sí. Ẹ rí pé nígbà tó fún ẹnìkan ní 5, ẹni yẹn láǹfààní láti fi ṣiṣẹ́ láti lè mú kíni wá 5. Ìyẹn là ń pè ní ìdókòwò pẹ̀lú wọn, ó bá wọn dókòwò ni. Ẹ wo ẹsẹ̀ 19. Bíbélì sọ pé lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé,
ó bá wọn ṣírò. Ẹ wò kò ṣe pé ó fún wọn ní tálẹ́ǹtì yìí lónìí ó sì gbà padà ní ọjọ́ kejì àbójọ́ náà. Bíbélì sọ fún wa wípé olúwa wọn pẹ́ kó tó wá ní pé ẹ ṣèṣirò. Kí ni ìyẹn túmọ̀ sí? Ìyẹn túmọ̀ sí wípé ó fún wọn láǹfààní láti fi dókòwò, láti lè fi ṣiṣẹ́, láti lè wò pé kí ni yóò mú jáde. Gbogbo nǹkan kan tá a bá ti gbọ́ wọlé lórí tó bá ti ṣe pé ojú ẹsẹ̀ tẹ́tẹ́nu. Kò sí tá a fẹ́ pè ní ìdókòwò tí ò ní gba àkókò. Èyàn ò kọ́kọ́ lo àkókò díẹ̀, èyàn ò kọ́kọ́ fi ṣiṣẹ́, èyàn ò ṣiṣẹ́ kó tó di pé yóò rí. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìdókòwò kì í ṣe jọ́ tá a bá ra ìpín ìdókòwò láàmú rí èrè lórí rẹ̀ tí wọ́n ń pè ní dividends. A kì í gba dividends nígbà tí ní ojú ẹsẹ̀. Àwọn mi ò tiẹ̀ ní rí ìgbà pọ́pọ̀ lọ́pọ̀ oṣù. A gbà lójú ẹsẹ̀. Ó máa ń lo àkókò tí ó jẹ́ pé ìgbà táwọn náà bá jèrè ó lè jẹ́ parí ọdún ni wọ́n tó sọ pé a tún fún yín ní ìpín ìdókòwò sí. Bẹ́ẹ̀ náà ni ẹ tún ní àwọn èrè dividends tẹ́ẹ̀tù gbà tẹ́ẹ̀tù jẹ torí pé a ti ṣòwò a ti jèrè. Bẹ́ẹ̀ náà ni olúwa àwọn wọ̀nyí, àwọn ọmọ ọ̀dọ̀ yìí ló ṣe. Ó fún wọn ní owó, ó fún wọn ní tálẹ́ǹtì, ó ní ẹ fi ṣòwò. Ó sì pẹ́, mo tún tẹnumọ́ ẹsẹ̀ ìkọkàndínlógún yẹn, ó ní lẹ́yìn ìgbà tí ó pẹ́ ìdókòwò nu. Ìdókòwò ní í ṣe pé èyàn ó lọ fi nǹkan ṣiṣẹ́ àbí èyàn ó dókòwò níbi kan tí wọ́n lọ fi ṣiṣẹ́ kéèyàn tó gba èrè rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa náà láti bọ́ sínú àwọn ìdókòwò tí wọ́n ṣe bí ìdókòwò gidi tó yẹ pé wọ́n fi ṣiṣẹ́ ń gba oríṣiríṣi sogúdogójì tó yẹ pé wọ́n gbowó lọ́wọ́ wa ó yá gbẹgbẹgbẹgbẹ torí gbà ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ gbowó mi, ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ gbowó mi. Á jowó síbẹ̀ bíi tẹ́tẹ́ ni la lè rí sí. Tá a bá ti jowó sí oya á fún yín lọ́sẹ̀ tó ń bọ̀, á fún yín lọ́pọ̀ mẹ́wàá. Àbí gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa náà kò la sanwó nù nítorí pé owó yàjóyàjó là ń wá àfẹ́ dókòwò. Tá a bá fẹ́ dókòwò á ṣe lọ́nà yìí. Ẹ rí pé ńgbà tó sọ̀rọ̀ tó ní méjì náà ó fún ní méjì ní àkókò náà láti fi ṣiṣẹ́. Wọ́n sì lo àkókò láti ṣiṣẹ́, wọ́n lo àkókò láti lo owó náà lọ́nà tó yẹ kí wọ́n lò ó kí wọ́n tó rí èrè. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni tó bá jẹ́ wípé àwa náà a fẹ́ jẹ́ ẹni tó fẹ́ dókòwò, a mọ ibi tá a ti rí dókòwò gidi. Tẹ́tẹ̀ ṣe ìdókòwò. Ní tí mo fẹ́ ká mọ̀ nù. Tẹ́tẹ̀ ẹ má fi tẹ́tẹ́ wé dókòwò. Ìgbà tó bá ti ń fi wé ìdókòwò pé mo fẹ́ ṣe òwò ni bí ìgbà téèyàn ṣòwò náà ni. A jẹ́ pé in tó wọ̀ bẹ́ẹ̀ ni pé o fẹ́ mọ sọ wípé mi ì fẹ́ bọ́ lọ́wọ́ tẹ́tẹ́. Tẹ́tẹ̀ ṣe ìpín ìdókòwò, ó ra pín ìdókòwò nígbà tó bá ń ta tẹ́tẹ́. In tó ṣe ni pé mò ń ta tẹ́tẹ́, mo fẹ́ rí owó kékeré, mo fẹ́ fi wówó ńlá. Ìlànà Bíbélì lòdì sí. Ìlànà Bíbélì ń pa àdókòwò tá a lè rí àpẹẹrẹ rẹ̀ ń bí yìí. Ó fún wọn ní àkókò tó pẹ́ láti fowó náà ṣiṣẹ́. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní àti ẹsẹ̀ ìkẹrìnlélógún sí ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹ wò Bíbélì sọ wípé èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá. Ó ní Olúwa mo mọ̀ pé òǹrorò ènìyàn ni ìwọ ń ṣe. Ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn sí. Ìwọ sì ń ṣà níbi tí ìwọ kò fọ́nká sí. Èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wò ó nǹkan rẹ nìyí. Ẹgbọ́n tólúwa rẹ̀ wá sọ, ó ní olúwa rẹ̀ sì dáhùn. Ó wí fún pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra. Ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fúrúgbìn. Èmi sì ń ká, mo sì ń ṣà níbi tí èmi kò fẹ́ fọ́nká sí. Ẹ wò nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń powó dà. Nígbà tí èmi bá dé, èmi ìbá sì gba nǹkan mi tí ó ń ti èlé. Ìyẹn túmọ̀ sí pé tó bá jẹ́ pé ò rí owó mi mọ́lẹ̀ tó lọ fi fún àwọn tó jẹ́ pé wọ́n ń powó dà, àwọn míì máa ń fi owó náà tún ṣèjókòwò. Tó bá fi sọ́wọ́ wọn, màá gbowó mi, màá tún gbé èlé. Ṣé ẹ ti rí èrè? Kì í ṣe pé ó ń sọ wípé ojú ẹsẹ̀ lọ fowó mi ta tẹ́tẹ́. Tó bá fowó mi sọ́wọ́ ilé ìfowópamọ́, èrè ó lè kéré náà. Ṣùgbọ́n téèyàn bá fi pamọ́ síbẹ̀ téèyàn ò gbà, èèyàn ó rí nǹkan kan ó kéré ó pọ̀, èèyàn ó gbà tẹ̀lé. Mi ì mọ̀ bóyá tí mò ń sọ yé wa. Tẹ́tẹ́ kìí ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú
ìdókòwò. It's not an investment. In tó ń ṣe ni pé owó yàjóyàjó wọ́n ní orẹ́ṣẹ̀ olòṣì òbú àbí wèrè wọ́n ń pè é. Ìjọ olóòtú rẹ́ṣẹ̀ ọlọ́gbọ́n lé ọ̀rọ̀ tó ń ta tẹ́tẹ́. Wọ́n mú gbígbà tó dàbí ẹni pé wọ́n ń gbàgbọ́ màá ṣàgbà tiẹ̀ kó tó di pé wọ́n gbọ́n ẹ̀jẹ̀ àgbà. In tó túmọ̀ sí ni tẹ́tẹ́ ṣèdókòwò. Ronú rẹ pìwàdà ń pa tẹ́tẹ́. Ó ń kó bá ní, ó ń bani láyé jẹ́, ó ń dani lórí irú gan. Ó sì máa ń jẹ́ kéèyàn gbé ìgbésẹ̀ tí ò yẹ kó gbé. Ìlànà tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run nípa àdókòwò. Bóyá wọ́n wá ń bí lálẹ́ yìí, ó fẹ́ ṣe ìrònúpìwàdà nípa rẹ̀. Ó ṣe pinnu pé Olúwa ràn mí lọ́wọ́, mi ì fẹ́ tẹ́tẹ́ mọ́. Ó mọ́ nira o, ṣùgbọ́n Ọlọ́run lè ràn ọ́ lọ́wọ́. Bóyá o sì wà ńbẹ̀ tó o tí ì gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, Jésù ó ràn ọ́ lọ́wọ́. Ó ṣèpinnu pa ìgbàlà rẹ. Bíbélì fẹ́ kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Lè sọ pé nítorí gbogbo èèyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 17. Bíbélì jẹ́ ká mọ̀ pé gbogbo alẹ́ṣẹ̀ á bí wa pẹ̀lú rẹ̀ ni. Ọ̀run àpáàdì ló sì tọ́ sí wa nínú ìwé Róòmù kan náà orí 4 ẹsẹ̀ 17 ó ní torí ikú ni èrè ẹ̀ṣẹ̀ gbogbo wa ló tọ́ sí. Ṣùgbọ́n Ọlọ́run kò fi sílẹ̀ báyẹn. Ó ní ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi. Gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀, gbogbo wa lọ́run àpáàdì tọ́ sí. Ṣùgbọ́n Jésù ò fi wá sílẹ̀. Ọlọ́run rán Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó wá lẹ́nikẹ́ni tí ó bá gbàgbọ́ ó ní kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Ìyẹn túmọ̀ sí wípé tí ẹ̀yin náà bíkíbi tẹ́ bá wà, tẹ́ bá mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ nìyí, tẹ́ mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí yín, tẹ́ sì gbàgbọ́ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ yín, tẹ́ sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, gbọ́kàn mi là, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Bíbélì sọ pé yóò gbà yín là. Ẹ̀yin náà ó sì di ọmọ Ọlọ́run. Torí Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12, ó ní iye àwọn tí ó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gbọ́ orúkọ rẹ̀ gbọ́. Mò ń rọ̀ lálẹ́ yìí, ìwọ náà ò ṣe gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ kó lè di ọmọ Ọlọ́run. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu yẹn tó sì fẹ́ ká mọ̀ tàbí o nílò ìrànlọ́wọ́ nípa ìwàásù tá à ń wà nípa ọ̀rọ̀ tẹ́tẹ́ yìí, o lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan lélẹ́yìí 0708 242 8527 0708 242 8527 tàbí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492. Ẹ má jẹ́ ká gbàgbé à ń bọ̀ nílùú Ìlọrin láti wá pín Bíbélì ọ̀fẹ́ ní àṣẹ nǹkan kan bẹ̀ ju pé ká bá wa sọ̀rọ̀ ká sì fún wa ní Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ní October 3 Monday ọjọ́ ajé ní October 3 oṣù kẹwàá ọjọ́ ajé ọjọ́ kẹta nínú oṣù kẹwàá nínú ọdún yìí ní aago 12 ní Bible Baptist Church ní Tanke University Road Tanke ní MFM Junction adjacent Effective College tá bá ti sọ̀dọ̀ MFM Junction ká rìn wọlé a lè rí ibi tá à ń pè ní Bible Baptist Church. Yóò sì jẹ́ bùkún fún wa láti rí yín láti kí yín àti láti fi ìwé ọ̀rọ̀ Ọlọ́run lé yín lọ́wọ́. Ṣe nǹkan kan míì bẹ́ẹ̀ jù bá lọ. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àlàáfíà ni fún yín. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò fún aráyé ó kú fún mi pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò